tó bá mú èmi àti ẹ pàdé ní ojú ogun ikú pa ẹ́. Kí ló dé brọ́dà ọ̀rọ̀ ọlọ́run màlájọ́ sọ kó má ló dẹ̀ di pé tẹ bá rí mi lójú ogun ẹ máa pa mí tí ìkófánlẹ̀ ifá ti ń ṣe. ó yẹ gbogbo èèyàn tó ń sọ Yorùbá lẹ́nu ni èèyàn yín o eléyìí tètè bá rí yín lójú ogun ó lè yìnbọn fún yín kó lọ máa support arábò. ọ̀rọ̀ tí mo sọ ṣe rí pé ṣé mo jẹ̀bi brọ́dà kí ló dé ẹ má jẹ́ ká jà fún Ọlọ́run ẹ jẹ́ kọ́ lọ́run jà fúnra ẹ. Number one ẹ lè bá mi pàdé lójú ogun torí ní agboolé tiwa wọn ò kọ́ wa pé ká máa báyàn kọjà ká máa wá ìrẹ́pọ̀ láàrin àwọn tó ń sọ èdè Yorùbá lẹ́nu làwa wà áfà. èmi ò bá anybody jà o ẹ̀kọ́ la fi jọ ń yéra wa nǹkan tẹ́yìn bá mọ̀ tẹ́ bá sọ fún mi tí ì bá mọ̀ ó wáyé gba girlfriend mi náà dẹ̀ jó mi inú báǹkì wáyé tí màá fi kú máa lé yín ká. ẹ sọ̀rọ̀ títí àwọn fáǹsì yín wọ́n sọ fún yín pé ẹ má wà frustrated o. brother akéde ò bá yín jà ṣé ó yé yín èmi nígbàgbọ́ wípé belief yín lẹ́yìn defend ṣé ó yé yín belief tèmi náà ni máa defend mi ò tẹ̀ ru ibi sí yín for 1 second why tí ma fi pa yín torí pé torí mo ní kẹwàá gbẹ lẹ́dùnmarè ẹ̀ gbà why tí ma fi wá sọ pé mo máa pa yín. Brother ọ̀rọ̀ la fi jọ yẹra wa o ẹ má ti jẹ́ ká máa fi kú máa yẹra wa o rhymes ìkà ni mo múlẹ̀. àti wípé káti ẹjọ́ ṣèpàdé lójú ogun kí n rí yín tẹ̀ ń bọ̀ máa ya gba bòmí torí mo mọ̀ wípé ẹ̀mí ò jọ orú yín lójú. ṣé wàá rí brother ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ kí n ní opportunity láti pa yín mi ò lè pa yín torí èmi kọ́ lé lẹ́dùnmarè tó dá yín ṣó yé yín akéde nífẹ̀ẹ́.